Kúdírátù Olúrẹ̀mí lọ, ó rọ̀run ìdẹ̀ra. Ọmọ Awésù lọ, ó rọ̀run ìdẹ̀ra. Kò kúkú kú mọ́tò, ọwọ́ ọmọ ló kú sí. Aya mú wò lọ, ó rọ̀run ìdẹ̀ra. Èyíká ilé ẹ̀rí wọn o, àgbékú mo ṣèdárò àrò, àlùkòkú mo ṣèdárò oṣù, ẹyẹ lékelèké kú mo ṣèdárò ṣẹ̀ṣẹ̀ fún. Ikú pabiri abiri ikú o, ikú pabiri abiri rọrùn alákejì. Alájà Kúdírátù Olúrẹ̀mí aya Múwò kú, mo ṣèdárò ẹni rere tó relédè ni. Ikú màmá dóró, ikú a máa pani lójú ogun. Ikú tó pa babaláwo bí ẹni tí ò mọ fádá, ikú àpò oníṣègùn bí ẹni tí ò lóògùn, ikú náà ló pàlùfà bí ẹni tí ò lọ́lọ́run. Ikú ń pẹ́ ni a fẹ́, ikú á pẹ́ ni tó ń fẹ́ ni. Kúdírátù Olúrẹ̀mí o, ìbáṣe pé kú òpó olúgbọ́n lọ́jọ́ ọjọ́ sí, mébí ń bá pé kú jàre rẹ̀. Kúdírátù Olúrẹ̀mí ṣe bẹ́ẹ̀ ó rọ̀run àrèmábọ̀, abiyamọ òtítọ́ ṣe bẹ́ẹ̀ ó rọ̀run alákejì. Ẹbí ìbáṣe pé kú ń gbowó, a ò bá fún lówó. Bó bá ṣe pé kú gbẹran ni àwọn ọmọ ìrẹ́ ìbára gbogbo lọ́jọ́ fún. Ó yá mo ní afẹ́lẹ́lẹ́ máa gbóhùn mi ròkun o, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ máa gbóhùn mi rọ̀ṣà. Mo ní mo lóhun tí mo fẹ́ fohùn náà ṣe. Ó dilé Kúdírátù Olúrẹ̀mí ọmọ Awésù tó dolóògbé lọ́jọ́ ọjọ́ sí. Àní bó délé o kílé o, bó dájọ́ o béèrè ọ̀nà, má jòkun ọ má jèkò ló. Ohun tó bá ń jẹ lájù ní ọ̀run ni kó máa bá wọn jẹ. Iwájú tó dojúkọ á dára, ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ọba. Kúdírátù Olúrẹ̀mí làbíamọ òtítọ́ tó fàwọn ọmọ alálùbáríkà sílẹ̀ sáyé lọ. Dákun máa ṣèrántí wípé tàtí wèrè ní tèkúté lé, torí wọ́n ló kú ọlọ́mọ kì í sùn wò. Àwọn ọmọ rẹ̀ wọ́n ń ṣe léde lẹ́yìn rẹ̀ o, Ṣínà ń ṣèdárò rẹ̀, Níyì náà ò gbẹ̀yìn rárá. Ọmọ rẹ̀ Adéọlá ní abiyamọ ò jẹ́ gbẹ́gùn ọmọ rẹ̀ kó má tàtí wèrè. Wọ́n ní bí bàbá ẹni bá ti kú ní jíjẹ ọmọ fọ́, bí yèyé ẹni bá ti kú Ọlọ́run ló ń bẹ lẹ́yìn kò sí nílé. Màmá Ṣínà, màmá Níyì, màmá Adéọlá, grandma Alájà, ó sì dákun dábọ̀ wẹ̀ ìwò kó o máa ṣaláàbò fáwọn ọmọ àgbẹ̀yìntẹ́ ìṣe rẹ̀. Àwọn ọmọ rẹ̀ ò kúkú láwọn ò bá ọ jẹ mọ́ o, mébí kú ló yọwọ́ abiyamọ rere láwo. Abiyamọ onínúure, abiyamọ ọlọ́kàn ire, bó o ti ń kẹ́bí mọ́ra ló ń kára mọ́ra. Àwọn ọmọ rẹ ní ikú rẹ̀ dùn àwọn wọnú akíyẹmí ara. Mébí gbogbo wa la jẹ gbèsè ikú, kọ́lọ́run túbọ̀ jẹ́ kí ọdún ó jìnnà síra wọn ni. Kúdírátù Olúrẹ̀mí o, mo ní bó o délé o kílé o, bó o délé o kílé o, bó o dájọ́ o béèrè ọ̀nà. Àwọn ọmọ rẹ ló ń dárìnà kó, wọ́n ló dojú àlá. Ó di bẹ́ẹ̀ ni bá ń jọ ni, ó di béèyàn bá ń jọyàn, bó o dọ̀run o ṣọ̀run re. Àwọn ọmọ rẹ wá ní kí n bá wọn kì á bí ológun ẹrú o. Kúdírátù Olúrẹ̀mí ọmọ Awésù níbàrà omi dá, wọ́n ní kí n bá wọn kì ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Mo pé wọ́n ní kí n bá wọn kì ọ́ bí ológun kẹ̀kẹ́, ìyẹn bí wọ́n ti ń foríkì ilé bàbá rẹ̀. Ilé ọmọ wọn níbàrà omi dá, bó o dájọ́ o béèrè ọ̀nà. Ọmọ onígẹ̀lẹ́dẹ́ ìbàrà,
bó délé òkílé o ọmọ àsúré jagun ìwọ lọmọ ajagun ṣòwò ọmọ bógun lé ní a máa gbálé ẹni lọ ọmọ arógun màsà ló ń porí kì í lé bàbá rẹ ọmọ ìbára máa wọ ọmọ ẹgbà mọlí ṣáàbí o ilé ọmọ agbóngbò àkàlà ọmọ oró ń pagi oró ń pọpẹ ọmọ oró lọfà ọmọ àjọgbẹrú ìwọ lọmọ àjọgbẹrú màmá àjọgbẹ ẹkọ nítorí ẹrú ní sí ni ẹkọ kì í sí nìyàn ìyẹn nílé bàbá rẹ bó délé òkílé o. Kúdírátù ìwọ lọmọ ẹgbà ọmọ òru là á ṣèkà ẹni bá ṣerú rẹ lọ́sàn-án kò ní farare lọ ọba márùn ní jẹ lóde Ẹ̀gbá Aláké mẹbí gbogbo wọn ló ń dádé owó rẹ mọ Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀ṣìlẹ̀ ọba ni Olówó Òdùrú ọba ní í ṣe Aláké Ẹ̀gbá ńkọ́ ọba ni bàbá ń ṣe. Kúdírátù ọmọ Àwésù bó délé o káwọn bàbá ńlá bàbá rẹ tó ti papòdà nítorí àwọn ọmọ rẹ ò fẹ́ ń fárí apá kan dà kan sí wọ́n wá ní kí n tún bá wọn sìn ọ́ dénú ilé ìyá rẹ̀ mẹ́bí wọ́n lọ́mọ Kàfó lólómù apẹ̀rán ìwọ lọ́mọ lọ́rọ̀ agogo ọmọ àsìngbà lọ́nà tòmù ọmọ bẹ́wúrẹ́ bá sọnù lómù ẹ má mú lọ mí ta ní bá wọn ṣẹgbẹ́ gbẹ́ràn ọmọ àgùntàn ló bá sọnù lómù apẹ̀rán wọ́n á pé ẹ má mú lọ mí ẹ̀yin kì í bá wọn ṣẹgbẹ́ gbẹ́ràn adìyẹ òpìpì ló bá sọnù lólómù apẹ̀rán nílé ọmọ Kàfó wọ́n á pé ẹ má mú lọ mí àwa kì í bá wọn ṣẹgbẹ́ gbẹ́yẹ bó bá wá ṣe obìnrin rọgbọdọ lónìí lólómù apẹ̀rán wọ́n á pé ẹ má rẹ́ lẹ́sẹ̀ wá ẹlẹ́ṣin ni ẹran wa nítorí àwọn lọmọ arọ́pọ́n ńlá jómi toro ẹṣin ọmọ èwú ìyán ló mú odò tu àṣẹ̀ṣẹ̀gún ìyán ló mú adòtú bá ń tẹ́ ìyẹn nínú ilé ìyá tó bí ọlọ́mọ gangan ni. Kúdírátù aya wọn nílé Amúwo nílùú Èkó gbogbo ará Èkó ń ṣe léde lẹ́yìn aya rere tó rè léde ni wọ́n ní kọ́lọ́run bá wọn dẹ̀lẹ̀ fẹ́ ní ire mẹ́bí wọ́n láya wọn nílùú Èkó Àrómisálẹ̀ gbẹlẹ̀gbẹlẹ̀gbẹlẹ̀ létí omi aya ọmọ Èkó pàtàkì máa gbọ́run ṣọ̀run re aya wọn lẹ́kọ̀ọ́ Àrómisálẹ̀ gbẹlẹ̀gbẹ létí omi Èkó àdélé níbi tá àgéré ti gbé ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. Aya òòṣà ni ẹṣẹ ẹ má ṣe Kútẹrẹ́ òòṣà ń gbòbí òdìdí orí ni Kútẹrẹ́ ń gbà nílé ọkọ tó fẹ́ ọ láya àwọn ọlọmọ iwájú ọlọ́kọ̀ tí ń sowó ọmọ ìkúlé ọlọ́kọ̀ àti èjìgbàlẹ̀kẹ̀ àwọn ọlọmọ ògèdègèdè ọlọ́kọ̀ á máa tàn yẹbẹyẹbẹ létí omi Èkó àkété ìlú ọgbọ́n Èkó àkété ìlú ìmọ̀ Èkó àkété ìlú òye aya ọ̀gbàmùbámù onílẹ̀ owó aya ọ̀gbàmùbámù onílẹ̀ obì aya àfíjú àrìnwọ̀njà gbẹ̀ǹdẹ̀kẹ̀ ọ̀bùn àrìnwọ̀njà apá ṣíọ̀ṣíọ̀ ní bọ́bù ṣọ̀ṣọ̀ ní ìrẹ̀rù àfíjú wọlé nínú ilé ọkọ tó fẹ́ ọ láya ilé tí ẹ wọ̀ odi ilé owó ọ̀nà tí ẹ rìn odò ọ̀nà ọ̀la àpótí tí bàbá wọn fi jòkó nínú ilé ọkọ tó fẹ́ ọ láya ó dàpọ̀ tí ajé mẹ́bí nínú ilé àwọ̀ ọkọ rẹ ni bó o délé òkílé o bó o dájọ́ o béèrè ọ̀nà bó o dọ̀run o ṣọ̀run re. Kúdírátù Olúrẹ̀mí gbogbo àwọn ọmọ rẹ àti tẹbí tará wá ló dìgbére o wọ́n ló dojú àlá wọ́n ló dárìnà kó.